Ọláwándé Ráímọ̀ Tàríkẹ́ gbéra ńlẹ̀ odidi ọdún ẹ̀ ló pé o. Ọmọ Ẹ̀gbá mọ́lì ṣàbí ọmọ Ẹ̀gbá lákè. Orógbó ló ní ògbó. Aya Dr. Rafiu Ọláyídé Ọládélé o. Obì ló ní òbí kú dànù. Ọmọ bàbá wa Múdàsírù Olúṣọlá Síìsì èyí tó dolóògbé jọ́sí àníkọ́lá òǹkó dẹ̀lẹ̀ fẹ́yàn rẹ̀ mama ọlọ́ládé mi Teslimat mama Ẹniọlá mi Àlímọ́tù okú ọdún mama Adédàmọ́lá Mùyíìsì mo náà ṣe yí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe ọmọ ìyá wa onínúure oníwàáre ìyá wa oníwà tútù bí àdàbà ìyá wa Mọ̀dínátù Àṣìṣì Àríkàdé kí ló ṣe tó lè máa fi gbogbo ara máa jẹ́ mi. Ó mọ̀ pọ́dún orógbó àgbò lọ́dún òbí àgóyà tẹ̀ ọdún ọmọ nídé ká má ṣe rọ́mọ òbí lórí àtẹ Ọjanimogun ní yàrá àjàmọ̀ ọmọ epo pọ̀rọ̀rọ̀ ọjà rọ̀ dẹ̀dẹ̀dẹ̀ èmi ò tètè mọ̀ pápọ̀ bẹ́pọ̀ rẹ̀ òun là á pọ̀jà. Àríkẹ́ okú ọdún o. Alárìíkẹ́ mú jójó jàre. Mú jójó. Àríkẹ́ mú jójó jàre o. Mú jójó. Nítorí pé ojú rẹ̀ lọ́dún. Mú jójó. Nítorí pé o láyọ̀ púpọ̀ o. Mú jójó. Ọ̀rọ̀ yìí adàríwo tó o bá lè mú jójó. Ráímọ̀ Tàríkẹ́ o ọmọ wọn ẹlẹ́gbà mọ́lì ṣàbí ọmọ Ẹ̀gbá lákè ọmọ eríjogún ọlá wọn ti máa kí bàbá rẹ̀ Ẹ̀gbá àké ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ Ẹ̀gbá àké o ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ ọmọ Ẹ̀gbá wọn máa yé jẹ́ o ọmọ Ẹ̀gbá wọn gbajúmọ̀ o. Ẹ̀gbá àké ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ Ẹ̀gbá àké ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ ọmọ Ẹ̀gbá wọn máa yé jẹ́ o ọmọ Ẹ̀gbá wọn gbajúmọ̀ o. Ọláwándé Ráímọ̀ Tàríkẹ́ o ọ̀yáyáyá ló mọ̀ ọ̀yáyáyá ló mọ̀ ọ̀yáyá ló mọ̀ ọ̀yáyá ló mọ̀ ó mọ̀ tí ká má rojú koro ìbáṣepọ̀ ogun wọn àtọ̀yà rẹ̀ jẹ́ wa nẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ rente lábẹ́ aṣọ ìwọ òde kúkúkú búrẹ́ wà lóbìnrin ìwọ òkú búrẹ́ wà lóbìnrin kò sẹ́ni tí ó pa ẹ̀ ò wà wí tìyẹ ìwọ ọmọ tí màmá ń fowó bẹ́ẹ̀ tí bàbá ń fowó bẹ́ẹ̀ kó màmá roko Alárìíkẹ́ o ọmọ rẹ ni aṣọ tó ń wọ̀ ni wọ́n ń ró ẹ̀wù tó ń wọ̀ ni wọ́n wọ̀ Ẹ̀gbá mọ́lì ṣàbí ọmọ Ẹ̀gbá lákè ọmọ eríjogún ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé ọmọ àrídìí ògo lójú ogun mo ròyìn ogun bàràbàrà fàgbẹ́ Àríkàdé Ráímọ̀tù gbéra nílẹ̀ ó dìde Ọláwándé gbéra nílẹ̀ ó dìde ọmọ Ẹ̀gbá mọ́lì ṣàbí ọmọ Ẹ̀gbá lákè mo ní ó gbéra nílẹ̀ kó dìde ọdún ẹ̀ ló pé o àṣọdún orógbó àgbò lọ́dọ̀ òbí àgóyà tẹ̀
ọdún ọmọ nídé ká má ṣe rọ́mọ òbí lórí àtẹ. Àríkẹ́ Òṣọdún ọdún ni wà báwọn ṣe tẹ̀mí ìtòwó tọmọ nínú àyíkú tí parí wà lọ́tọ̀ọ̀tọ̀. Àríkẹ́ Adé orí ewu ní borí ọ̀rọ̀ rẹ o. Ọmọ ní ọ̀tẹ̀yìn rẹ̀ ṣe àrídùnnú rẹ̀ ò ní dìbànújẹ́ mọ́ ẹ lọ́wọ́. Màmá Lọ́ládé mi Tẹ́sílẹ̀, Màmá Mẹ́niọ́lá mi Alimat, Màmá Dédámọ́lá mi Mùyíìsì, ṣé bí wọ́n mọ̀ òun pé òun fa. Ọmọ Ẹ̀gbá mọ́líṣà bí ọmọ Ẹ̀gbá Láké. Èmi ò tètè mọ̀ pé onírúurú Ẹ̀gbá kọ̀ọ̀lẹ́ Láké bàbá tó bí ọlọ́mọ. Àṣà sẹ́yìn rò lọ́jọ́ gàlàrí gbogbo wọn máa ṣẹ́tí mú mi kíkọ́. Ẹ̀gbá ọmọ yúnmuyúnmu lòrò òkè. Ẹ̀gbá tí wọ́n pọ̀líṣà bí wọ́n bòkè. Ọmọ líṣà bí ni ọmọ gbòǹgbò àkàlà. Àṣé bí wọ́n ṣe ní Mẹ́ka ló ń ṣe lòdì Ẹ̀gbá Láké. Wọ́n ń gàràfà Mẹ́ka. Bàbá yìí golúmọ lòdì Ẹ̀gbá Láké. Wọ́n mọ mi sẹ́mi ní Mẹ́ka. Èyí mo dogun lòdì Ẹ̀gbá. Ṣé rọ́ mo pa ni? Bàbá yín lọ máa ké májò ní ọmọ màjò méjì. Ẹjọ́ Láké ẹgbòdìdì ẹni. Ẹjọ́ lọ́ba ẹgbòdìdì èèyàn. Àjọgbẹ̀rú ni yín. Màjọgbẹ̀ ẹ̀kọ́. Ẹrú ní sinmi. Ẹ̀kọ́ ò gbọ́dọ̀ máa sìyàn. Ọmọ bí ẹ̀kọ́ bá tán. Bàbá yín ti ná mara mi sí ni o. Ọláwọ̀ndé. Mo bá ẹ yọ̀ borí rẹ̀ ọmọ Ojanimogun ara ìjà mọ̀. Ọmọ epo pọ̀ rorororororororo ọjà rọ̀ dẹ̀dẹ̀dẹ̀. Èmi ò tètè mọ̀ pákó bẹ́kọ̀ rẹ̀ òun là á kọjá. Ìmọ̀gún ni ẹ lè bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ìmọ̀gún ọmọ rẹ̀ nire èjì ní ń gbé o. Arákòyà ọmọ olódò dẹ̀pẹ̀ sọ́nlẹ̀ méjì òwúrọ̀. Ìrèmọ̀gún nìyàn lágbẹ̀dẹ. Ìrèmọ̀gún nìyàn lágbẹ̀dẹ abẹ̀mú ṣékélé. Bẹ́ẹ̀sì onírè àhóroko. Àyíṣẹ́ onírè àhòyẹ̀nà. Bẹ́ẹ̀ pásítọ̀ onírè àhòní ti gòdògbò ẹ̀rú síwájú. Ẹ̀rú onírè nírọ̀kọ́. Ìwọ fónírè ń wàrà gbàdá. Ọmọ bíbí onírè nírè mú ṣékélé. Ẹ̀mú ṣékélé ń wọ̀rọ̀ nírè bàbá tó bí ọlọ́mọ. Ilé ọmọ rọ́wọ́. Bí alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ mọ́. Ilé ọmọ rọ́kọ́. Òjò tí alágbẹ̀dẹ ò bá rọ́kọ́ mọ́. Tọlọ́kọ́ taládà. Wọ́n máa sunkún rè lọ́nà oko. Wọ́n máa gbé bàbá Yéwándé tí múrin jẹ. Ẹ̀yin ọ̀gbẹ̀rì ẹ bá foyídó jẹ́ o. Ẹ mọ̀ pé yín alágbẹ̀dẹ ò rọrí. Ìrẹ̀lẹ̀ bọ̀lẹ̀ mọ́kọ́bọ̀ ní. Àríkẹ́ Adé o. Èmi náà ni mú ṣùbọ̀. Fàgbẹ̀dẹ nílé Olúmakin Sagada mọ́rọ̀ bẹ̀rẹ̀. Ilé ọmọ alágbẹ̀dẹ abẹ̀mú ṣékélé. Ọmọ èjì wẹ́wẹ́ o. Wọ́n jẹ́ nájà àṣàbẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. Tójó wẹ́rì. Wọ́n jẹ́ nájà àtìrì. Kò ṣe jí, kò ṣojo. Ẹ jẹ́ kí nájà ni mo gún kalẹ̀. Ará lágbẹ̀dẹ, ọmọ Awórin, Túnrinrọ, Sagada lẹ́rọ̀ bẹ̀rẹ̀ lọ́tọ̀. Òṣónú alágbẹ̀dẹ kì í tẹ́wọ́ gbowó. Àríkẹ́ Adé. Bàbá yẹn ní ẹ̀dálẹ̀ kẹ́ máa lọ ọkùnrin Ògún ọmọ rọ̀ lẹ́pẹ́. Òṣọdún ọdún ní. Ó dá lójú wa báwọn ṣe tẹ̀mí sí. Nínú owó, nínú ọlá, nínú àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Orí o. Àríkẹ́ Adé o. Orí àwa jẹ́ ògbó bí olúgbógbó tí í gbó. Aya Dr. Rafiu. Orí àjẹ́ ògbó bí olúgbógbó tí í gbó.
àwọn àgbàkan àgbàkan tí wọ́n ń bẹ nífẹ̀ẹ́ ò táyé tí wọ́n gbọ́ títí tí ó tí wọ́n fọ ọmọ owó ṣòde sọ̀rọ̀ ọmọ owó yọ títí ọmọ owó dókè ní. kò wá sí bó tilẹ̀ wù kó o pẹ́lẹ́ ayé yìí tó ó dá lójú onímọ̀ lórí ọmọ rẹ̀ kó tó di pé ó lọ. ìgbà rẹ̀ tó nù yọ ọ lọ òun ò níjó kan gógó mẹ́rin lójú. Àríkẹ́ ẹ̀dẹ́ ṣá máa rí bá àpapà rẹ̀ lọ torí bá àpapà ẹni kì í wù ni. bí wọ́n bá wá níta ní kọrin ewì tí ẹ létí.